ẹni tó nà pẹnu ẹja gbọ́n tí brọ́dà wa Alhaji Saheed Òṣùpá ẹja gbọ́n tó wí bismillah. ọ̀rọ̀ Al-Qur'ani o ọ̀rọ̀ Kùránì tó ń sọ ìwé mímọ́ pẹ̀lú bíbélì ò là ta kò lọ́dọ̀ mi mo gbà pé mo wọ́n mọ ọ̀rẹ́ Ọlọ́run lànà bí mi mo gbà pé Jésù lòjíṣẹ́ ọ̀gá ògo ṣùgbọ́n àbòsí Ọlọ́run tọ́pọ̀ òun ṣì máa ní òun dá gbogbo alábòsí ìnáwó Ọlọ́run ọba mi lẹ́jọ́ mọ́ ń rọ̀bùkà tó bá ní Allahu ni mọ́ ń nà bíyùkà tó bá ní Muhammad ni mọ́ ń dínú kà tó bá sọ pé Islam ni ń tọ́wà lẹ́yìn ọ̀fà ó jẹjẹ ẹ̀sìn lọ gbogbo alábòsí ìnáwó Ọlọ́run ọba mi lẹ́jọ́ èmi ṣàbòsí tó jẹ́ pé yín náà ń ṣe ara wa ń ta yín gbogbo yín ẹ̀ wá ń sọ̀rọ̀ ń tọ́wà lẹ́yìn ọ̀fà ó jẹjẹ ẹ̀sìn lọ gbogbo alábòsí ìnáwó Ọlọ́run ọba mi lẹ́jọ́ ayẹkọ̀rọ̀ wọn má bòsí níṣẹ́ o torí pé wọ́n fẹ́ bọ̀nà ẹ̀bùrú làwọ̀ ọ̀pọ̀ ọmọ àgbà pé ìgbẹ̀yìn kan wà o. Thank you, boss. tó ẹ má bínú ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin brothers wa sisters wa ìyìn tí mo nídìí ń bí ọ̀rọ̀ yìí ibẹ̀ yẹn tábà náà bí dábàá bàbá mi dàtí ẹ jẹ́ kí n sún mẹ́yìn ká gbọ́ bíbẹ̀ yẹn tí mo nídìí gangan mo fẹ́ kẹ́ gbọ́ bẹ̀ yé bismillah again. ọ̀rọ̀ Al-Qur'ani o ọ̀rọ̀ Kùránì tó ń sọ ìwé mímọ́ pẹ̀lú bíbélì ò là ta kò lọ́dọ̀ mi mo gbà pé mo wọ́n mọ ọ̀rẹ́ Ọlọ́run lànà bí mi mo gbà pé Jésù lòjíṣẹ́ ọ̀gá ògo ṣùgbọ́n àbòsí Ọlọ́run tọ́pọ̀ òun ṣì máa ní òun dá gbogbo alábòsí ìnáwó Ọlọ́run ọba mi lẹ́jọ́ mọ́ ń rọ̀bùkà tó bá ní Allahu ni mọ́ ń nà bíyùkà tó bá ní Muhammad ni mọ́ ń dínú kà tó bá sọ pé Islam ni ń tọ́wà lẹ́yìn ọ̀fà ó jẹjẹ ẹ̀sìn lọ gbogbo alábòsí ìnáwó Ọlọ́run ọba mi lẹ́jọ́ èmi ṣàbòsí tó jẹ́ pẹ́yìn náà. mo ń bọ̀ ṣẹ́gbọ́n tó lọ́rin wí Alhaji Saheed Òṣùpá sọ pé èmi ṣàbòsí tó jẹ́ pẹ́yìn náà ń ṣe ẹ̀yà àfà tẹ́yìn náà ń ṣe bó ṣàbòsí fẹ́mi ara mi èmi náà ń wẹṣẹ àwúrẹ́ mo ń wẹṣẹ tájà mo ní mo nífa ẹ̀yin náà ń ṣe ẹ̀fà ṣẹ́ni pé Saheed Òṣùpá bó ṣe wà yẹn ó lè jàre ẹ̀yà àfà iwájú Ọlọ́run pé gbèrè ní ṣe bẹ́yìn náà ń ṣe mo dẹ̀ mọ̀ yín dáadáa mo mọ̀ yín dáadáa ẹtúbẹ̀ ẹgbọ́ bẹ̀ dáadáa torí ẹ̀ mo ní sọ fún mi pé Saheed Òṣùpá ò tako Islam kò tako Kùránì wọn ò sọ pé Kùránì o kò kì í ṣèwé Ọlọ́run wọn ò dẹ̀ tako ànábì wọn gbà ẹgbọ́ láti bẹ̀rẹ̀ wọn pé ànábì àwọn ni ẹgbọ́ ìyí tó bá wà kù tó bá ń ṣe tó wọ́ làwọn àfáà máa pe Saheed Òṣùpá sákèsí pé Òṣùpá ok jáwọ́ ń bi eléyìí má ṣe eléyìí mọ́ eléyìí ló da ẹ̀yà máa fi eléyìí lẹ̀ eléyìí gangan lọ nà ẹ̀yà àfáà wọlé wá pe Saheed Òṣùpá ṣẹ́yìn àfáà ọlọ́ṣẹ́ àwúrẹ́ ẹ̀yà àfáà ọlọ́ṣẹ́ tájà ẹ̀yà àfáà tẹ̀ jóògùn tẹ̀ síyàn gbẹ́rẹ́ ṣẹ́yìn náà lè fẹ́ pé ẹ̀ gbádùn ẹni sọlẹ̀. ọ̀rọ̀ Al-Qur'ani o ọ̀rọ̀ Kùránì tó ń sọ ìwé mímọ́ pẹ̀lú bíbélì ò là ta kò lọ́dọ̀ mi. ṣẹgbọ́rọ̀ tó bá lákàyè ọ̀rọ̀ Kùránì o ọ̀rọ̀ bíbélì o ọ̀rọ̀ Kùránì yẹn o kò látakò lọ́dọ̀ àwọn pé ọ̀rọ̀ pé mo ń takò pé kò sọ̀rọ̀ nù ẹ̀ no kò takò ẹgbẹ́ tí mo wí kò takò rárá pé ọgbà pé ìwé Ọlọ́run ni kò rújú sẹ́tíkẹ́tì kan tí mo sọ ọ̀yà ẹni sọlẹ̀. wọ́n mọ ọ̀rẹ́ Ọlọ́run lànà bí mi mo gbà pé Jésù lòjíṣẹ́ ọ̀gá o. ó tún gbà pé ànábì Muhammad ànábì àwọn gbọ̀dàdà tọkùnrin wíre kò takò. wọ́n mọ ọ̀rẹ́ Ọlọ́run lànà bí mi mo gbà pé Jésù lòjíṣẹ́. ó gbà pé ànábì àwọn ní ànábì Muhammad kò sẹ́pà ànábì Muhammad ń ṣe ànábì kò takò pé kò sànábì pé àwọn ò gbà. ṣùgbọ́n àbòsí Ọlọ́run tọ́pọ̀ òun ṣì máa ní òun dá bẹ́ẹ̀ni gbogbo alábòsí ìnáwó Ọlọ́run ọba mi lẹ́jọ́. ẹ̀yin àfà àbòsí tẹ̀ ń ṣe ló bí tọkùnrin yìí wí àbòsí yín ló bí t'Òṣùpá wí Òṣùpá ò lẹ́bi yín ẹni tó bá jáde tó ń ṣe fídíò ẹ kọ́ fásitì kò ṣòfò ni ẹ pera yín sákèésì àwọn àfà àtọ̀ dúró dédé tí irú wọn súnmọ́ ni kẹpẹ́ sákèésì pẹ̀yìn àfà yìí ẹ ń wá pẹ̀lú irú àwọn èèyàn yìí ẹ kíra láti straight ẹyẹ bẹ́ǹdì mọ́ ẹ straight à ń gbọ́. mọ́ ń rọ̀bùkà tó bá ní Allahu ni mọ́ ń nà bíyùkà tó bá ní Muhammad ni mọ́ ń dínú kà tó bá sọ pé Islam ni ń tọ́wà lẹ́yìn ọ̀fà ó jẹjẹ ẹ̀sìn lọ gbogbo alábòsí ìnáwó Ọlọ́run ọba mi lẹ́jọ́. ó yá gbogbo alábòsí lọ́bọ̀ lọ́run lẹ́jọ́ ọwọ́ abẹ́ clear ara wọn pé yes àwọn ṣàbòsí tó jẹ́ pé yìí náà ń ṣe ẹgbọ́ bẹ́ẹ̀ sìn tẹ́yìn àfáà náà ń ṣe èmi ṣàbòsí ọ̀ yìí náà ń ṣe rú ẹ̀ ajọ́ ṣe ni ìtumọ̀ ẹ̀nìyẹn. èmi ṣàbòsí tó jẹ́ pé yìí náà ń ṣe. ṣẹ́gbọ́ ẹ̀yin àfáà ẹ̀yin náà ń ṣàbòsí Òṣùpá ọ̀sẹ̀ bá wọn ò ṣàbòsí o kọ̀sẹ̀ bá àwọn ṣàbòsí táwọn àwọn ṣe kíní yẹn ò náà o àwọn ń ṣe ẹ̀yin àfáà náà ń ṣe ẹjọ́ ń ṣe ni ẹ̀yin àfáà ẹ̀yin náà ń ṣe àláwọn olórin mi wà nù yín tá máa takùrá níbẹ̀ tẹ́bọ̀ kùrá ló máa gbé sórí irọ́ ló pa ẹlẹ́bọ lòun náà sẹ̀ ẹlẹ́bọ tí òru ẹlẹ́bọ ọ̀run ó dẹ̀ pa ẹ̀ ní mùsùlùmí ó dẹ̀ pìtẹ́ nípa mùsùlùmí lòun ó gan ṣẹ́fà ó gan onítùtù tó ń ṣe tó fẹ́ àwọn nǹkan ṣe tutù tó ń fa àwọn nǹkan ṣe tutù tó ń ṣe tutù nínú àwọn olórin náà ni nínú àwọn afáàná kan ṣé rọ́ ni Saheed Òṣùpá bó ṣe wà ń tó sọ ó kàn fún pé àwọn ṣe kíní ókè ó wá ku wà lè tó pé Saheed Òṣùpá wá ń ṣe tàwọn ẹjẹ́ ká ti dànù irọ́ o báwo la ṣe fẹ́ pẹ̀lú ẹni bẹ́ẹ̀ sákèésì báwo la ṣe fẹ́ pè padà pé àjáwọ́ ń bẹ̀ ilé lọ́nà àgbọ̀dọ̀ hámà ẹ̀ bí wọ́n ṣe hámà ẹ̀yìn àfa ẹ̀ pé onítọ̀hún sákèésì ni pé ẹ gbé mọ́ra pé àwọn kíní yóò da ilé lọ́nà ẹ̀ wá ń jáde ẹ̀ wá ń ṣe fídíò àwọn àfáàyìn náà ṣe ń tọ́ ẹ̀ ṣe pa àwọn àfáàyìn náà polówó ògùn ẹ̀ pọ̀ sákèésì torí pé gbogbo wa lọ́pọ̀tunítì àti tọ́ kámẹ́rà síwájú gbogbo wa ń tàn àwa sọ̀rọ̀ ẹ jà pa àwọn àfáà tiwa náà tó ń polówó ẹbọ yìí ẹ jà pọ̀ sákèésì kò sẹ́ni tó takò pé Saheed Òṣùpá ń tó ṣe yẹn o ẹbọ ni kò sẹ́ni tó takò pé tó sọ ọ̀rọ̀ tí Saheed Òṣùpá sọ yẹn o pé ẹbọ ni pé àyífà tèmi lèmi ń kí àrọ burúkú ni ìsọkúsọ tí òrùjú ni ṣùgbọ́n àwọn àfáà ń ṣe Òṣùpá dẹ̀ kọ̀ǹfàmù ẹ̀ pé wọ́n ń ṣe kí wàá lè wá wí ẹgbẹ́ rárá.
ta yín gbogbo yín ẹ wá ń sọ̀rọ̀. Mo ń bọ̀. èmi ṣàbòsí tó jẹ́ pé yín náà ń ṣe. Èmi ṣàbòsí pé yín náà ń ṣe. Ẹ má jẹ́ kọkùnrin ìbá yín tọwọ́ bọ̀. Ọ̀rọ̀ tó fẹ́ pé èmi ṣàbòsí pé yín náà ń ṣe. Àjọ ń ṣe ni. Ìtumọ̀ ẹni àjọ ń ṣe ni. Ẹ má wulẹ̀ pretend ìkọ̀kọ̀ náà ni wá ìtumọ̀ ẹni yẹn. So ẹ má irú ọkùnrin irú Saheed Òṣùpá yìí ẹ jẹ́ ká wá bá ṣe máa pè wọ́n sákèsí pé ẹ máa bọ̀ ní ìsìlámù ẹ jáwọ́ ń bẹ̀ má ṣe kìíní yìí tó ń ṣe ìyẹn ọ̀ṣọ́ ẹ̀dọ̀ lọ́lá Ọlọ́run ló sọ ọ̀dọ̀ lọ́lá Ọlọ́run ló ń kẹ́yàn gbogbo yẹn ni kẹ́ wá máa sọ fún Òṣùpá kò ṣe pé máa yọ pọ́npọ́n tó Òṣùpá o tẹ bá gbọ́n ẹ̀yin mùsùlùmí àwa mùsùlùmí ẹ já pé Saheed Òṣùpá sákèsí ká pè wọ́n wọlé ká pé kí irú àwọn àfáà gidi kò sí àwọn àfáà babaláwo kò sí àwọn babaláwo àfáà àwọn àfáà gidi kọ́ pé irú Saheed Òṣùpá sákèsí ní ọ̀rọ̀ ibú kọ́ ọ̀rọ̀ ìṣàlàyé fúnpa kò rí bẹ́ẹ̀ bó ṣe kó rí rè àwọn àfáà tó mọ̀ yẹn ẹlẹ́bọ làwọn irú Saheed Òṣùpá bẹ èèyàn tó ṣe fàájì ẹ lọ báyìí bẹ́ẹ̀ mọ̀ pé àwọn olórí burúkú ẹlẹ́bọ wèrè àwọn àfáà yìí àwọn ẹlẹ́bọ burúkú tí gbogbo wọn pè tì tọ́pọ̀ àwọn láàfáà ọmọkùnrin àwọn láàfáà ni wọ́n ṣàfà ẹgbọ́ èmi ṣàbòsí tó jẹ́ pé yìí náà ń ṣe torí pé ó mọ̀ pé àbòsí làwọn ṣe Saheed Òṣùpá gbà àbòsí làwọn ṣe wọ́n dàbọ̀ ẹ̀yìn àfáà yìí náà ń ṣe àjọ ń ṣe ni wèrè ní. tó bá lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ gbogbo alábòsí náà bọ̀ lọ́wọ́ bàmí lẹ́jọ́ èmi ṣàbòsí tó jẹ́ pé yìí náà ń ṣe. Very good. ara wa ń ta yín gbogbo yín ẹ wá ń sọ̀rọ̀. ṣẹgbọ́rọ̀ mo ṣàbòsí pé yìí náà ń ṣe ẹ̀yìn àfáà yìí àjọ ń ṣe ni o ẹ má dára lámọ ẹ̀yìn àfáà ẹ pé ẹ gbìyànjú àti ẹ tó bá lè lọ rí Alhaji Saheed Òṣùpá nù yín pé wa má ṣe báyìí mọ́ eléyìí ni ó ṣe má ṣe eléyìí mọ́ eléyìí ni ó ṣe ìyẹn lẹ need gbogbo fídíò tẹ́ ń ṣe yẹn kò nítumọ̀ ẹ pàtì ẹ wá rú ẹni báyìí kẹ́ pé sákèsì ni torí pé n tó ń gbénu rú wọn ó ga ju tẹ́yìn gbogbo tẹ́yìn wú yẹn lọ torí pé kí irú èèyàn yìí tó ga wọn á ti lọ sọ́dọ̀ àfà Kamali àfà Wasiu àfà Sumela àfà Jìrìjìzù gbogbo ẹ̀ lọ́ba ti lọ káwọn àfà yẹn kàkà káwọn àfà tó pé má wọrí Ọlọ́wọ́ bá mi gbàdúrà ọmọkùnrin yìí gbogbo tó fẹ́ bá mi ṣe fún àwọn ni àfọn alágbára ńlá wọ́n fẹ́ fẹ́ra wọn mọ̀ báwọn ní nǹkan wọ́n fẹ́ máa wá gbé gbogbo tó ní ntọ́ jẹ́ òun náà máa fẹ́ máa proof n tó já wàhálà lẹ́ nìyẹn ẹ gbọ́dọ̀ mo ṣàbòsí lẹ́yìn náà ṣe máa kojú ètò lẹ́sìn. Islam ni n tó bá lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ gbogbo alábòsí náà bọ̀ lọ́wọ́ bàmí lẹ́jọ́ èmi ṣàbòsí tó jẹ́ pẹ́yìn náà ń ṣe ara wa ń ta yín gbogbo yín ẹ wá ń sọ̀rọ̀ n tó bá lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ. mo ṣàbòsí pẹ́yìn náà ń ṣe lẹ́yìn náà ń ṣe ẹ̀yin wo àwọn àfáà yẹn kò ń ṣàwà àwọn tó wá ń tara pé ó bá wọn tó sọ yẹn bóyá kó sọ bẹ́ẹ̀ alábòsí lẹ́yìn kó àfáà ẹ̀yin tẹ̀lé mu àwọn àfáà yín tó ń ṣe tó ń jóògùn yẹn tẹ̀ tó jẹ́ iná tó wá ń bú Saheed Òṣùpá wèrè ní ìjẹ́wọ́ bá fẹ́ tó jóògùn rí so sọ̀rọ̀ àfẹ́ tó jóògùn tari àfẹ́ tó polówó oògùn jó sọ̀rọ̀ ẹ̀ rí wọ́n sí lórí TikTok àwọn àfáà yẹn àwọn bọ̀dẹ́ àwọn ọmọ yín tó ń jóògùn lọ́wọ́ wọ́n pọ̀ lórí TikTok tó ń polówó oògùn bẹ́ẹ̀ kí ló sọ sí. lẹ́yìn tó gbọ́ láti bẹ̀rẹ̀ ká kojú ètò de Òṣùpá tẹ̀lé. ọ̀rọ̀ Kùránì o ọ̀rọ̀ Kùránì tó ń sọ ìwé mímọ́ pẹ̀lú Bíbélì ò làtàkò lọ́dọ̀ mi mo gbà pé mo wọ́n mọ̀ ọ̀rẹ́ Ọlọ́run lànà bí mi mo gbà pé Jésù lòjíṣẹ́ ọ̀gá ògo ṣùgbọ́n àbòsí Ọlọ́run tọ́pọ̀ òun ṣe máa ní ọ̀dà gbogbo alábòsí ìnáwó Ọlọ́run bàmí lẹ́jọ́. bẹ́ẹ̀ni o mọ́nrọ̀ bùkà tó bá ní aláwò ni mọ́nà bí yúkà tó bá ní Muhammad ni mọ́ndínúkà tó bá sọ pé Islam ni tó bá lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ gbogbo alábòsí ìnáwó Ọlọ́run bàmí lẹ́jọ́ èmi ṣàbòsí tó jẹ́ pẹ́yìn náà ara wa ń ta yín gbogbo yín ẹ wá ń sọ̀rọ̀ n tó wà lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ gbogbo alábòsí ìnáwó Ọlọ́run bàmí lẹ́jọ́ ayé gbọ́rọ̀ wọn má bòsí níṣẹ́ o torí pé èyí wọn fẹ́ gbọ̀nà ẹ̀bùrú là o ọ̀pọ̀ ọmọ àgbà pé ìgbẹ̀yìn kan wà o ṣe rí pé Òṣùpá bó ṣe wà yẹn ó mọ ohun tó ń sọ nínú wọn pé àwọn àfáà yìí kọ́ dẹ̀ mọ̀ pé kò ṣe gbogbo àfáà Òṣùpá ò tako Islam kò tako Ọlọ́run kò tako Kùránì tó bá jẹ́ pé tó tako Kùránì ni fídíò tó wá ṣe kò ní ṣe àwọ̀ pé kí ni ẹ fi mílẹ̀ jàre tó bá jẹ́ bẹ́ẹ̀ ni wàláì kò ní ṣe ó máa dúró wọn lé ní pé kí ló ṣe yín àbọ̀ yín dàrú ó máa dúró lé lórí ní pé ẹ fi mílẹ̀ jàre but ohun tó ṣẹlẹ̀ láàrin yẹn àwọn àfáà tó ti lọ bá rí ohun tó ń ṣe fún wọn ló dá wàhálà alẹ́ tuntun gbọ́dọ̀ pojú ètò ọ̀rọ̀ Kùránì tó ń sọ ìwé mímọ́. ṣé tó tako Kùránì ló sọ ilé ṣé tó tako Kùránì ló máa sọ ilé jáde ṣé tó ń tako Kùránì ló máa sọ ọ̀rọ̀ jáde kò tako Kùránì ẹ̀yìn àfáà ẹ̀ ló ń bá wí. ọ̀rọ̀ Kùránì tó ń sọ ìwé mímọ́ pẹ̀lú Bíbélì ò làtàkò lọ́dọ̀ mi mo gbà pé mo wọ́n mọ̀ ọ̀rẹ́ Ọlọ́run lànà bí mi mo gbà pé Jésù lòjíṣẹ́ ọ̀gá ògo ṣùgbọ́n àbòsí Ọlọ́run tọ́pọ̀ òun ṣe máa ní ọ̀dà gbogbo alábòsí ìnáwó Ọlọ́run bàmí lẹ́jọ́ mọ́nrọ̀ bùkà tó bá ní aláwò ni mọ́nà bí yúkà tó bá ní Muhammad ni mọ́ndínúkà tó bá sọ pé Islam ni n tó wà lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ gbogbo alábòsí ìnáwó Ọlọ́run bàmí lẹ́jọ́ èmi ṣàbòsí tó jẹ́ pẹ́yìn náà ara wa ń ta yín gbogbo yín ẹ wá ń sọ̀rọ̀ n tó wà lẹ́yìn ọ̀fà ó jẹ́jẹ́ ẹ̀sìn lọ gbogbo alábòsí ìnáwó Ọlọ́run bàmí lẹ́jọ́ ayé gbọ́rọ̀ wọn má bòsí níṣẹ́ o torí pé èyí wọn fẹ́ gbọ̀nà ẹ̀bùrú là o ọ̀pọ̀ ọmọ àgbà pé ìgbẹ̀yìn kan wà o. tó o gbọ́dọ̀ láfi tara wa gbọ́n tí Òṣùpá sọ n tó ń dun ẹ̀yin àfáà yẹn tó ń dun yìí tẹ́ ẹ̀ púpọ̀ tẹ́lómi ń jáde tó ń dùn n tí ẹ kó dùn lórí àfáà ẹ̀ tó ń ṣe tí ò da ló wá ń dùn lórí olórin tó gbogbo ẹ bá ṣe pé Kùránì kíni kan ṣẹlẹ̀ pé Saheed Òṣùpá bó ṣe ẹ bá ní gbogbo wọn ti jáde púpọ̀ o gbogbo àwọn àfáà yóò ti jáde o tó bá jẹ́ pé ṣé bàbá Kamali dín ní Saheed Òṣùpá bú yéé gbogbo ilé ayé ti máa dáná ó bá láyé wọn bú petrol sí ilé ayé ni kẹ́kọ̀ọ́ sí adámọ̀ náà ní Saheed Òṣùpá bú ni ọ̀rọ̀ yẹn á ti dariwo á ti deṣù á ti dariwo gan ó wá sọ̀rọ̀ pé wo sàkámà jẹ́ ní Kùránì yẹn ẹ kàn fi sọ̀rọ̀ pé wo kò sọ̀rọ̀ bẹ̀ pé kíní kan pé ẹ̀yà wo kíní kan wo gbọ́ ọkọ̀ lé Kùránì kíní kan sá ọkọ̀ tẹ̀lé abẹ́ yẹn sọ̀rọ̀ lásán yẹn tóbi gan o ìyọ̀rọ̀ tó sọ̀rọ̀ yẹn tóbi gan o ó tóbi gan o ṣùgbọ́n ìyàfa alẹ́ sun sí
ẹ̀yin lẹ jẹ́ kó ní ìgbàgbọ́ tí ẹ kó ní sí kùránì, ẹ̀yin lẹ pèsè lẹ́nu pé kùránì ju tó ń wá kiri lọ, ìyẹn táwa ń sọ nìyẹn pé ẹ̀yin àfà ìgbàgbọ́ tí wọ́n ní sí kùránì ẹ̀ jẹ́ kó ní, ẹ̀yin gangan lẹ fà á. èèyàn wá sọ adúrò ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn sí kùránì tó bẹ́ẹ̀ yẹn tó bá jẹ́ pé àwọn àfà yín náà sọ sí ẹ ti máa ya wòlé bọ́ta. kùránì gan tẹ́lẹ̀ ìgbàgbọ́ ẹ̀yin àfà yìí gan ẹ̀ gbàgbọ́ kùránì yẹn gangan ẹ̀ gbàgbọ́ tó bá ìgbàgbọ́ ni wọ́n dárúkọ kùránì ní pé kùránì yẹn kíní kan ni ẹ̀ wá ya wòlé bọ́ta bọ̀ tó bá fà yín náà bú jáde náà bú bẹ́ẹ̀ ẹ ti wá ṣe èrè ọ̀sìn ní gbogbo yín ṣùgbọ́n alọ́kàlà ọmọ abiamdik